fẹ́ ṣe ábọ́ọ̀mù fún wọn ni kò yé mi. Nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa tí ayé bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. Nítorí nítòótọ́ àwa kérora nínú èyí, àwa sì ń fẹ́
gidigidi láti fi ilé wa láti ọ̀run wá wọ̀ wá. Bí ó bá ṣe pé a ti wọ̀ wá lé aṣọ, a kì yóò bá wa ní ìwò. Nítorí àwa tí ń bẹ nínú àgọ́ yìí pé ó ra nítòótọ́, ẹ̀rù ń pa wá, kì í ṣe nítorí tí àwa ń fẹ́ ìjẹ aláìwọṣọ, ṣùgbọ́n kí a lè wọ̀ wá lé aṣọ, kí ìyè kí ó lè gbé ara kíkú mì. Ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún nǹkan yìí ni Ọlọ́run, àìsàn sì fi àkọ́sọ ẹ̀mí fún wa pẹ̀lú, àkọ́sọ ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí náà àwa ní ìgboyà nígbà gbogbo, àwa sì mọ̀ pé nígbà tí àwa ń bẹ ní ilé nínú ara, àwa kò sí lọ́dọ̀ Olúwa. Nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa ń rìn, kìí ṣe nípa rírí. Mo ní àwa ní ìgboyà, àwa sì ń fẹ́ kí a kúkú ti inú ara kúrò, kí a kúkú ti inú ara kúrò, kí a sì lè wà ní ilé lọ́dọ̀ Olúwa. Nítorí náà àwa ń dùn ún pé bí àwọn bá wà ní ilé tàbí a kò sí, kí àwa kí ó lè jẹ́ ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. Ẹsẹ̀ tí ó kẹ́yìn. Nítorí pé gbogbo a kò lè ṣàìmá fi ara hàn níwájú ìfẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn rìn tí ó ṣe nínú ara, gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe, ìbá ṣe rere, ìbá ṣe búburú. Èyí ni ọ̀rọ̀ Olúwa. láti ọ̀rọ̀ wá Olúwa ọmọ sọ̀rọ̀ rẹ̀. Nínú wa lórúkọ Jésù jẹ́ gbogbo ẹ̀yìn ọ̀rọ̀. Gbogbo tí a ó gbọ́ lónìí lórúkọ Jésù jẹ́ gbogbo ayé wa ṣe. A ò fẹ́ bí ayé wa bá ọ̀rọ̀ wa jẹ́. Àwa náà fẹ́ rú ní ká sọ rẹ̀. A fẹ́ rí ilé sí lọ́dọ̀ rẹ̀ Olúwa. Bàbá káàkiri wá ràn wá lọ́wọ́. Àbẹ̀ ọ́ bá sínú ìgbàgbé ìgbọ̀gbọ́n wa lọ. Orí ọ̀fẹ́ tàbí níparí ayé wa sọ́mọ àpáàdì lórúkọ Jésù lọ ayọ̀dẹ̀ fún wa. Ògo ni fún orúkọ yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Olúwa gbogbo wa káàbọ̀ sí ètò ìsìnkú ti màmá sótọ̀ ní Stella ní Kúdọ́là. Àwọn ọjọ́ ọlọ́jọ́ lọ, ó dá ní onígbọ́jọ́ ọlọ́jọ́ lọ. A ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fọ́lọ́ àwọn ọmọdé ọ̀fẹ́ láti bá àwọn ènìyàn lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ yìí.
dájú wípé ó jí lọ́jọ́ kan, mọ̀ dájú pé ó sì kí o wà á jí lọ́jọ́ kan. Ibi tí wà wá jí sí ló gbọ́dọ̀ ṣiṣẹ́ fún. Àwọn bàbá wa yan díẹ̀ lánàá, bàbá ẹni tó yan díẹ̀ lánàá ní ètò àṣálẹ́ onígbàgbọ́ fún àwọn ọmọdé àná. Pé òbí kú ìrọ̀ ló ń jẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tó bá fẹ́ jí ibi tá a bá jí sí ibẹ̀ ló ṣe pàtàkì. Oníkálukú oúnjẹ ló máa ṣiṣẹ́ ara rẹ̀. Ìyàwó ò lè ṣe kọ́kọ́, ọkọ ò lè ṣe ìyàwó. Ẹ jẹ́ náà wọ́n fẹ́ lè sọ fún àwọn ìwé Dáníẹ́lì orí ìkejìlá ẹni tó bá ti rí ẹsẹ̀ méjì kó bá wà ká Daniel chapter 12 verse 2. Dáníẹ́lì orí ìkejìlá ẹsẹ̀ méjì. Nínú erùpẹ̀ ilẹ̀ tí yóò tí àwọn ẹlòmíràn sí ìyè àìnípẹ̀kun àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun. Ẹ̀kẹ́ àlèlúyà. Méjèèjì ni ológun mọ́. Nígbà tí ẹ̀yìn bá ti pín, nígbà tí a bá ti lọ, nígbà tí a bá ti kú, ṣẹ́rí bá ti fún ọmọ sílẹ̀ yìí. Kò sí sí Nàìjíríà lè kà tó kàn mọ̀mọ́ mọ́. Kò sí sáré lọ́wọ́ wà tó kàn mọ̀mọ́ mọ́. Bá a jẹ́ sí ẹni kẹ́kẹ́ ta ò. Kíkiri kan tó kí gbogbo wá sá sí káńsì mọ̀mọ́ lè gbé àjò náà. Kò sí sá ṣẹlẹ̀ mìíràn tó kàn mọ̀mọ́. Aṣèjọba lórí Nàìjíríà a máa ń bà sí òkú. Ní pàtàkì lọ́jọ́ ilẹ̀ Yorùbá ń bí à ń bà sí òkú dáadáa. Ẹ bá dé China lẹ́yìn wọ́n ti kí o, wọ́n á gbé lẹ́yìn. Wọ́n á kó sínú ìgò, wọ́n á ti fúláwà sí ẹ̀lùmí àgbẹ̀sílẹ̀ àti àwọn pẹ̀pẹ̀ sí. Kí la sọ fún ẹ pé ẹni tó bá ti kú, ìgbẹ́ fi ṣe kò sí kí ni o, kò kán mọ́. Ṣùgbọ́n ẹ̀mí yẹn wá nígbà tí ilé àgọ́ ara ti ayé bá ti wó. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ́lẹ̀ fún alẹ́ mi nínú ìlọ́wọ́ wa ẹ̀kọ́ kan tó dára fún ìsìnlẹ̀ nígbà tí ilé àgọ́ ara ti ayé bá ti wó. Tí ẹ̀mí bá ti kọ ẹlẹ́dàá àwọn lọ níbi tí wọ́n bá yọjú sí ilé ìgbẹ́ ló ṣe pàtàkì. Àwọn ọmọ lọ́wọ́ ilé ìwé kékeré ọ̀kan ká máa dùn ká máa sa eré láti ìtẹ́jú yìí jẹ́ ìgbọ̀ngàn wá gbọ́ òwe. Ẹni tó olóògbé kékeré òní kú ẹ̀jẹ̀ àlẹ́lẹ́yà. Ilé tó òní kú kòkòrò tó wà nínú ilé náà tó bá ti kékeré ó máa tó lọ. Bí kòkòrò ṣe ń jẹ́ tó ta ẹlẹ́sẹ̀ láàmú tó ta ìrẹ̀lẹ̀ láàmú tó ta àgbẹ̀ láàmú nínú iná bẹ́ẹ̀ náà ní iná ló tó máa tó. Lórúkọ Jésù àwọn ìkúkú olówó. Ẹni tí ó bá ti kú sínú Jésù ikú tó pa ọ́ kò ní ìmọ̀. Tó wá ní ilé Jésù omi mi lọ ní ilé owó wájú ilé òbí tù ọ́. Ibi tí ẹ̀mí rẹ̀ ó lọ o lè fi sọ pé ó yẹ kó jẹ́ tó wọ́n ní ìpínlẹ̀ rẹ̀. Ibi tí a lè sọ yìí kò sí ètò lójú dandan àtúnyẹ àtiwọ́ àwọn ti kíni o á kú àtúnyẹ àtiwọ́ á kú lọ́jọ́ kan. Ṣùgbọ́n àwọn olóòtítọ́ wọ́n wà nínú ìgbádùn títí ayérayé. Ẹ̀bẹ̀ ni mo ń pè ọ́ láàárọ̀ yìí pé kó o tọ ìwà òtítọ́. Tẹ́lẹ̀ náà ni mo wé sáàmù Psalm 39 ẹni tó bá rí ẹsẹ̀ ìkẹ́rin tó bá wà kà á Psalm 39 verse 4. Psalm 39 verse 4. Olúwa jẹ́ kí èmi mọ òfin mi àti ọjọ́ mi bí ó ti rí. God bless you. Kéèmí kọ́ lè mọ ìgbà tí mo ní ní èyí. Onísàmì ń bẹ Ọlọ́run wípé jọ̀wọ́ jẹ́ kí n mọ iye ìgbà tí ọjọ́ mi kù. Kí n lè mọ bí ó ṣe ṣe. Bí Dábìlì lè súnmọ́ Ọlọ́run tó pẹ̀lú ìwà ẹ̀. Ó pe Ọlọ́run tó fún náà nígbà wípé Olúwa jọ̀wọ́ jẹ́ kí n mọ ìgbà tó kù fún mi. Ọlọ́run fi hàn.
kò sọ ìlànà ìlú ayé nílẹ̀ bá ti sún sílẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà sọ pé kò tó wá. Hallelujah. Nílẹ̀ bá ti sún sílẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ti yọ àsọ etí kò tó wá. Olórí ìjọba ó ní wà pé ọjọ́ náà mọ̀ tá òfin bó ṣiṣẹ́ yàrá ìkẹyìn fún ọ. Tá lólùgbé ikú ló bẹ̀rẹ̀ gbàtẹ̀mí bá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó fún wa. Ẹ̀mí tó sì ń mí lónìí Ọlọ́run ló fún wa. Nígbà tí ẹ̀mí bá lọ sọ́dọ̀ ẹlẹ́dàá wa, kí ni irú ìdojúkọ tí ó dojúkọ? Irú ìdojúkọ wo lèmi ló dojúkọ? Àwọn ẹlẹ́sẹ̀ wọn ò lè jẹ̀bi àgbàdo ayé o. Àwọn apàtẹnijẹ́ wọn ò lè jẹ̀bi àgbàdo ayé. Ìwọ tó rí ọmọ tó ń wọlé ìbànújẹ́ nínú wọn ò lè rí ìgbàdo ayé. Àwọn ọmọ tó ń wọlé níbi ìgbàdo yìí. Àwọn tó ní àwọn ló ti tọ́ àwọn ènìyàn ló ti tó ìdè lábàbọ̀ Matthew chapter 25 verse 46 Matthew 25:46 ẹni tó bá rí lọ́sọ̀ lọ́wọ́ rà Matthew 25:46. Yes, àwọn tí ò náà ní pé ìyá jẹ́ ọmọ nìkejì wọn, àwọn tó jẹ́ pé wọ́n wù wá ó wà sí àfíká, àwọn tó jẹ́ pé wọ́n rí ẹ̀tọ́ ọmọ nìkejì wọn ń gbẹ́sẹ̀ lé, àwọn tó rí aláìní tí wọ́n kan lójú, àwọn tó rí afọ́jú tó ń bọ̀ bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, ó ní àwọn wọ̀nyí nínú ìyà àìnípẹ̀kun, ó ní ṣùgbọ́n àwọn olókùnkọ́ nínú kíni o ìyè àìnípẹ̀kun. Lánàá nígbà tí wọ́n jẹ́ nípa màmá ṣùgbọ́n tó kì í ọ̀pọ̀lọpọ̀ tó sọ fẹ́ ní àkókò ẹwáyé tí ẹwáyé tí nínú nígbà tí wọ́n wá láti ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyá lónìí àbíyàn máa wò ní ṣùgbọ́n ìṣọ̀lá yóò rí bẹ́ẹ̀ wọ́n sọ oríṣiríṣi lórí àti wọn ẹgbẹ́ sọ̀rọ̀ ìlànà ìbátan ó nígbà tí ó ní ara tó rọ̀ nígbà tó bá ti kọjá lọ́wọ́ àgbà àti ìyẹ̀kẹ́ yóò máa lè jẹun àkókò tó gbèrò ọmọ ẹ̀yẹ jẹun. Ayé tó jẹ́ pé bá sásọ síta tí ò bá ti fẹ́ kó káwọlé ẹ̀rọ tó máa bà ẹ́. Ayé tó jẹ́ pé ọmọ ìwà rìn àpò tí ò bá ti fẹ́ kó tẹ́lẹ̀ tí kò ń lọ òòrùn tí ìṣò òòrùn tí ìwọ́. Ayé búburú yìí ó ní ìdílé rẹ̀ wà. Àyípadà ò sí níbẹ̀. Kò sóòrùn àpòsí títí dá. Ó wá bẹ̀rẹ̀ pé wíní tí ó wà níbẹ̀. Níbi tí ó fún wa láti ọ̀sẹ̀kú tí ó sì kò kí ń ṣe bí adájọ́ orílẹ̀-èdè yìí kẹ́ẹ̀bá orílẹ̀-èdè lọ́wọ́ apànìyàn. Wọ́n ní ẹbí sílẹ̀ láti ṣèwádìí lọ́wọ́. Wọ́n rí àdá, wọ́n rí ọ̀pẹ tó gbé orí ọmọ tó gbé lọ́wọ́. Wọ́n ní ẹmọ́ orí à ń ṣèwádìí lọ́wọ́. Orí ìwádìí ẹ̀ máa kú sí àwùjọ òkùnkùn. Ẹgbẹ́ ti kọ́lọ́lẹ̀ Nàìjíríà níbo lè kọ́ tẹ́lẹ̀ wà. Ṣùgbọ́n níbi tí ọ̀hún tá ń sọ fún wa yìí, wọ́n ti lẹ̀ kó rẹ̀ wọ́n ti ní o, ó ti bẹ́sẹ̀. Arákùnrin kan tí wọ́n kọ́ orí kì nígbà yẹn, wọ́n á pé wèrè ní ọmọ pé wúrẹ́ ti yán. Wọ́n kú wèrè ní ó kú ẹsẹ̀ lọ́sàn-án, ó kọ́ mi ènìyàn lóru. Kí n kọ́ ọ́jì níbo lè kọ́ sí mọ́lẹ̀ mi. Ṣùgbọ́n ní tí àwọn yìí, wọ́n ní ẹ̀kọ́ ẹ̀ ti bẹ́sẹ̀. Oníkálukú wá ṣe sí ara wọn, oníkálukú wá fún òfin lọ́wọ́ ara wọn, oníkálukú dá wàhálà sílẹ̀ lọ́wọ́ wàhálà ní òmùmẹ́. Mo gbàdúrà gbogbo onígbàgbọ́ lórúkọ Jésù ojú ó gbà wá sọ̀rọ̀ lọ́wọ́ olúwa kò ní dé bá lórúkọ Jésù. Àwọn ọmọ náà bẹ̀rẹ̀ àwọn tó fi bẹ̀rù sí olúwa
sin Ọlọ́run àwọn ló máa débi ìsinmi yìí. Àwọn tí wọn kò ná ní ayé, àwọn tí wọn ò ná ní ayé lónìí, ayé kí là ń ṣe káàkiri, ayé là ń lé. Ẹ jẹ́ ká wọ àwọn àtàwọn church sí the next 2 hours ẹ lọ́wọ́ yẹ àwọn tó máa wà nípa ti bẹ́ẹ̀ wà. Tí wọ́n á gbé tó ti fún wọn wọlé jẹ́ lọ́wọ́ aṣọ jẹ́ ẹsẹ̀ tí wọ́n ṣe ẹ̀sán lọ fún mọ́lẹ̀ ẹ wá bá wọn ní reception oúnjẹ lọ́wọ́ ọ̀fun lónìí. Àwọn ọmọ Ọlọ́run ẹgbẹ́ káwọn fi ṣe Ọlọ́run ẹgbẹ́ káwọn ní ọ̀fun kúrò. Àwọn tí ò ná ní ayé, àwọn ni wọ́n ti kí lọ wọ́n ní ìsinmi náà sọ yìí. Àwọn tí wọ́n ò ká ọmọ ayé yìí tí wọ́n ò ká sí ìgbẹ́jọ́ tí wọ́n gbá ilé àtọ́kùn lọ́wọ́. Àwọn ni wọ́n ní ìsinmi yìí. Ó àwọn tí a ń tọ́ látọwọ́ ìlú mọ́, àwọn tí a ń sàmùnà láti ọ̀dọ̀ ìmọ̀ wá, àwọn tí yẹ kó sì ló darí wọn. Àwọn tí ti fi ọjọ́ wọ́n tó jáde wọ́n ti kọ̀ sọ́ọ̀tù fún wọn. Èsì tí àwọn tó máa jáde. Àwọn ni ó ṣe kíni o, àwọn ni ó wà níbẹ̀. Àwọn ni ó wà níbẹ̀. Láàárọ̀ ìlú náà ni ọ́, ìjẹ́ òjẹ́ onírẹ̀lẹ̀ bí. Ìjẹ́ òjẹ́ àwọn tó jẹ́ pé wọn ò ná ní ayé bí. Àbí wọ́n ń wá ayé làwọn ṣe kákó sọ̀rọ̀. Wọ́n jẹ́ kí n tẹ̀ olùrò wípé wà á pẹ́ kò kú kíákíá. Mo lè sọ síwájú pé ikú tó pa ọ́, àkókò tó kú kò nítumọ̀, ibi tó bá yọjú sí ni ó ṣe pàtàkì. Mo fi Jésù lọ lánàá yìí kó tó lè jẹ́ ẹni rẹ̀ o gbọ́dọ̀ fi Jésù wọ̀. Kó tó lè jẹ́ ẹni àwọn tí ó yàn ọ̀nà tó tọ́ o gbọ́dọ̀ ní Jésù ní ayé rẹ̀. Àwọn tí ò ní lẹ́ni ayé wọn làwọn tó ní Jésù o. Tó o bá ti ní Jésù wàá bí ayé lérí. Tó o bá ti ní Jésù gbogbo ni wàá máa lé ayé yìí wàá lé tí wàá fi kó sí kòtò tí wàá fi báyé lọ. O gbọ́dọ̀ ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Tó bá wà nílẹ̀ àwọn ètò ìgbọ̀ tó kàn ń gbọ́ nípa Jésù tó ti gbà á gbọ́ ìjọba ní Jésù gbọ́ ọjọ́ tó ti já church sí ẹ̀fọ́ àbúrò kọ àtìgbà ìlàjì lọ church ni mo ń ṣe sìmẹ́ntì ní church ìyẹn kọ́ ọkọ̀ tíjọ wa ń lò fún wọn lóra ìyẹn kọ́ ní Jésù tó fi lọ ẹ̀ ọ́ ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ kó jẹ́wọ́ ẹ̀ nígbà yìí ìwọ́n tó lè yọjú sí ìdè ayérayé ẹgbẹ́ ká tẹ̀lé ọ̀pá ìgbà bá ọlọ́run sọ̀rọ̀ pé bàbá mo ti gbọ́ ọ̀rọ̀ lónìí àǹfààní náà ló fẹ́ fún ọ láti gbọ́ ìlú ọkọ̀ ọ̀jẹ̀ tẹ̀lé ọ̀jẹ̀ lọ́wọ́ láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ó lọ́wọ́ tó wà ní ayé àwọn tó ń lọ ọ̀nà lóró. Ní orúkọ Jésù Kristi Olúwa ìgbẹ́ni sí ọlọ́run ẹni tí ọlá láti òkú wà lórí náà àti dáadáa. So who are we preaching to? Who are we admonishing? Not only yourself, I mean you there. That is, we must remember the day we will lie down horizontally, we will not be able to stand up perpendicularly. Olúwa yóò wà pẹ̀lú wa. Ní àsìkò yìí, nǹkan méjì ló fẹ́ ṣe. Èyí ni wípé màmá wọ́n jẹ́ ẹni pàtàkì nínú ìjọ yìí. Ṣé ìparíṣẹ́ màmá ní nínú ìjọ yìí? Mo fẹ́ bí àwọn ọmọ ilé ṣé ìparíṣẹ́ màmá láti sin màmá lónìí? Ẹbí sọ́tọ̀ bí o ṣe orí àgbélé mọ́. Ìgbàgbọ́ táyọ̀ kò ló gbà lórí ẹ̀rọ ìkó. Àwọn máa ń kó ní ẹgbẹ́ àbùkù nígbà tí wọ́n ń bọ̀. Obìnrin yóò tó kó. Obìnrin ẹgbẹ́ pàṣẹ. Ìníjẹ tí ń bá ìyàwó láti kò sílẹ̀. Àlejò ẹ máa bọ̀ wá sí àwọn ọ̀gbọ́n ẹ̀sìn. Lẹ́yìn yẹn,
káyọ̀dé àti àwọn ẹbí wọn wá sọ fún wa tó fẹ́ ṣe fún ìjọ orúkọ náà gbọdọ̀ parí ẹ̀mí ẹ̀mí orí owó tá a ti wọ́n sí ìlà bẹ́ẹ̀ ṣé ìjọ náà fáyà àbíkò fáyà àti gẹ́lẹ́gẹ́ ìgbà nígbà àti sanwó ẹ̀ tí wọ́n ti kọ́ ní ojú tẹ́ bá tẹ̀ wò àwọn èèyàn wọn sanwó ilé díù ẹ̀rí pé tuntun ní àwọn fáyà ẹ̀gbẹ́ náà yẹ àwọn mẹ́rin náà níbi ìgbẹ́lú báwo ló ṣe rí tuntun ni tó àwọn ọmọ tí ẹ bá fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ̀ ìjọba it might not be something we do immediate but you will have mind of this is what you want to do for this talk you go around ewu méjì ká ṣe yìí bọ́kẹ́tì méjì bọ́kẹ́tì mẹ́rin bọ́kẹ́tì mẹ́wàá bí olúkálùkù ṣe ń lọ́wọ́ ọ̀tá àkọlísì àbákọ́ fún ìwé eléyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ kọ̀ọ̀kan àwọn bíìsì àwọn èèyàn náà ṣe tó àwọn ẹlẹ́ni iṣẹ́ náà ṣe wọ́n mi problem tàbí ní wípé gbogbo ọ̀nà tó jáde nígbàgbọ́ òní wọ́n ti lọ láti bẹ́ẹ̀ so tí gsm tẹmọ gsm gbọdọ sí mákindé nílé gsm tó bá fẹ́ kí iṣẹ́ ọwọ́ òun lọ ní ìsìn dùgbẹ̀ sí àpáta ló máa kọ́kọ́ ṣe àbíbẹ̀rẹ̀ tó bá lè ṣe ilé àwọn àlùfáà àpẹẹtì torí ẹ̀ la ṣe kọ́ ilé àlùfáà tuntun òun lè rí bẹ́ẹ̀ àjẹfẹ́ jẹ́ irú ìrànlọ́wọ́ òun lè máa ṣe fún wa so ìyẹn ni màá pe dáàbò àti láti tán ló ti bí láti wá sọ ẹsẹ̀ oṣù ẹ̀yẹ́ káwọn gba bàbá wa ẹ má bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àtìmọ̀ àdúgbà àràbọ̀ ọ̀gbọ̀n ẹ̀yìn má lè dáyé ọ̀tẹ̀mí ti ṣe é ṣe every Wednesday láàbù mẹ́wàá ṣẹlá ní méjì 10 to 12 hallelujah wọn náà wọ́n gbé ní tó tẹ̀ méjì get distance then torí gbogbo pẹ̀ tí wọ́n bá ti ń ṣe ìtàn àbàkànṣe sí ní bí ìgbà ní nọ́mbà ní màá ti sẹ́ mẹ́sẹ̀jì WhatsApp ọ̀pọ̀ káyọ̀ bí mo ṣe ń sẹ́ ìdàgbà sí ọdún àbíbẹ̀kọ̀sà yóò dára fún mi ẹ̀yìn lè máa ṣe jẹ́rí àbẹ̀kí orúkọ àwọn tí wọ́n ṣiṣẹ́ takuntakun nínú ìjọ orúkọ ọmọ ògbọ́dọ̀ parẹ́ àwọn agbádùn lónìí agbókùn síbi ìjọ ìwọ́ṣẹ́ tó ní tó dára àwọn ọmọ ni wọ́n ṣe wàhálà tó tó ní lójúmọ́ bàbá ìwà lára wọn àwọn tó ń fi yan ìjọ wọ́n kọrí ìlú ní àwọn abẹ́rẹ́ làwọn ọmọ tó gẹ́ bọ́tọ̀bọ́tọ̀ ẹ̀bùn ká máa mú ìgbẹ́ màálù ká fi máa ṣe lọ́ọ̀tọ́ọ̀tù ìsìlámà ìṣiṣẹ́ ìjọ àbúrò ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá rántí bẹ́ẹ̀ gbàgbé pé àwọn tó máa lò lọ sọ́ndé kí gbogbo ẹ̀ ti ṣe bí kó má ní tọ́ láti fi kọ́kọ́ bọ́ọ̀tù ẹ̀ wọ́n ti ṣe àgbọ̀gbọ̀ gbàgbé wọn kó lè fẹ́ lọ níjọ áfíríkà bá ṣe rántí àgbàdo làwọn ti kí ni làwọn tí àwọn òkú every November 2nd ọdọọdún is also a day lẹ́yìn pé a ṣe sábìsì níbí oníkọ̀míyàn sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀rọ wa àwọn akọ́lọ́ síbi tí àwọn sílẹ̀kì wá wà a máa túbẹ̀ ṣe ìjọ yẹn a máa rí bẹ́ẹ̀ bàbá àti níjẹ ọmọ àti níjẹ ẹ̀mí mímọ́ wọ́n ṣàbíyèsí lórúkọ Jésù ló ṣe ṣe fún yín Lord will make you perfect in all that you do. Psalm 138 says, I will perfect all that concerns you. His mercies over you endure forever. Do we continually be in Him? Do we continually propagate His ideas and logic? Do we perpetually be in Jesus Christ? Do we not do another way? Lord, we use you mightily to His glory. It shall be well with you and your family. Each time we hear from you, we hear good news.
oríṣiríṣi àwọn ọ̀pọ̀ sílẹ̀. So I want God to tell us what we want to do. We are not the village, we have the money. Tí màmá mo ṣíwèé kan fún ẹgbẹ́ yẹn ní ìmọ̀wé yẹn lọ́sí 40 years of 1 year 1970. Owó tí màmá dá 1978 ó wà ní àkọọ́lẹ̀ ẹ̀rí abẹ́rẹ́ yóò rò bí màmá gẹ́ sẹ́là àmà sọ́dọ̀ ìgbàlápò ìbẹ̀rù ti rí. But maybe you help us monetize it because of the tabakẹ́ ìrìn sílẹ̀ àwọn ìṣe jẹ́ kí tabakọ́ sílẹ̀ sílẹ̀ ìjọ máa sílẹ̀ wọ́n máa lò ó. So okay, so you will monetize it. Now gbogbo àwọn àpapọ̀ wọ́n ti promise $50 ó yẹ ká wọ́n lè donate another $50 ní abẹ́ẹ̀kọ́. So nígbà tí àwọn ẹgbẹ́ akọni bá kọ́ ní fún wa àwọn náà wọ́n bá wà pé kó fi jẹ́ 100 bags of cement lọ́ọ̀bì ẹ̀kọ́. If you want to write a check, just write St. Paul's Anglican Church Old Government Ibadan. St. Paul's Anglican Church Old Government Ibadan. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọ̀dọ́ nípa ọjà. So I want us to that should be the name of Mama. I go. The choir.
Wow.
I want to thank each and every one of you, especially the children of Mama, who ìtọ́jú ẹ̀fún àwọn ìtọ́jú owó, ìtọ́jú alẹ́, ọmọ àtọ́jú ẹ̀yìn náà. Ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkúrú sáàlì ó ní gbé ní ayé ó sì kún fún òṣì ó ń dàgbàsókè a sì ké lulẹ̀ bí ìtọ̀nà ewúro ó rí kọjá lọ bí òjìji láì kò sì kú níbi kan ní àárín ìyẹ̀ wá ń bẹ nínú ikú lọ́dọ̀ ọ̀tá ni ẹ̀wọ́ wa máa wá ìrànwọ́
kò ṣe lọ́dọ̀ rẹ̀ Olúwa ẹni tó ti torí ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú ṣùgbọ́n Olúwa Ọlọ́run mímọ́ àti alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ dá wa sí ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé má fi wá sínú ìrora kí ìrora ikú tí kò ní pẹ́ fún Olúwa ó mú ìkọ̀kọ̀ ọkàn wa má ṣe di etí àánú rẹ̀ sí àdúrà wa ṣùgbọ́n Olúwa mímọ́ jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú mímọ́ jùlọ dá wa sí ẹni tó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé àti ní òpin wákàtí wa nítorí ìrora àti kíkorò ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. Bí a ṣe máa gbé ara màmá sílẹ̀ a ó máa kọrin máa sùn olùfẹ́. Sùúrù fẹ́ kó sí bá sí mi, orílẹ̀ ayé olùgbàlà rẹ̀. Afẹ́ràn ṣùgbọ́n Jésù fẹ́ ojú. Súre, súre, súre. Ojú rẹ̀ dùn bí tí ọmọ títọ́. Òkì òjì mọ́ tí láláwẹ̀ kún. Ìsinmi tirẹ̀ pé ó sì dájú. Súre, súre, súre. Títí àgbọ̀ àjíǹde yóò fi tàn. Títàwọn tó kú ní Jésù yóò dé. Tó yóò wá kí ṣe ìrẹ̀lẹ̀ mọ́. Súre, súre, súre. Títí òjìji ayé yóò fi tàn. Títí òun yóò fi kó ìtì wọlé. Tí yóò máa dán láwòrán Olúwa. Súre, súre, súre. Àmín. Ǹjẹ́ bí ó ti wu Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn màmá wa yìí, màmá Stella Ebúdọlá Sótọ̀mí, tí ó fi yìí sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀. Nítorí náà, àwa fi òkú rẹ̀ fún ilẹ̀. Erùpẹ̀ fún erùpẹ̀, eérú fún eérú, èkuru fún èkuru, ní ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi ẹni tí yóò pa ara òṣì wádà kí ó lè rí bí ara tòun tìkára rẹ̀ tí ó ní ògo gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun lè fi tẹrí ohun gbogbo bá fún ara rẹ̀. Ṣùgbọ́n nǹkan láti ọ̀run wá tí wọ́n fi pé kọ̀wé rẹ̀ láti sìn lọ ìbùkún ni fún àwọn òkú tí ó kú nínú Olúwa bẹ́ẹ̀ ni ẹ̀mí wí nítorí wọ́n sinmi kúrò nínú làálàá wọn. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Àdúrà Olúwa bàbá wa tí ń bẹ ní ọ̀run. Yábọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé. Ìfẹ́ ẹ̀fẹ́ nǹkan ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run. Fún wa ní ìjọjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ bìlísì. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè, ẹni tí ẹ̀mí àwọn tí ó fi ìyìn sílẹ̀ lọ nínú Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti lọ́dọ̀ ẹni tí ọkàn àwọn onígbàgbọ́ ń bẹ nínú ayọ̀ ohun ìrora lẹ́yìn ìgbà tí a yọ wọ́n kúrò nínú ẹrù ara wọn. Tọkàntọkàn ni àwa fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí ó wù ọ́ láti yọ màmá wa Madam Stella Ebúdọlá Sótọ̀mí nínú òṣì ayé ẹ̀ṣẹ̀ yìí. Àwọn ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí ó lè wọ̀ ọ́ nínú oore rẹ̀ ńlá láti tètè parí iye àwọn àyànfẹ́ rẹ̀ àti láti mú ìjọba rẹ̀ yára wá kí àwa pẹ̀lú gbogbo àwọn tí ó ti fi ìyìn sílẹ̀ lọ ní ìgbàgbọ́ òtítọ́ orúkọ rẹ̀ mímọ́
kí a lè ní ẹ̀kún àti ìrora wa àìlópin ní ara àti ilé ọkàn ìtìlá nínú ògo rẹ tí kò nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú, bàbá Olúwa wa Jésù Kristi, ẹni tí ń ṣe àjíǹde àti ìyè, ẹni tí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò wà láàyè bí ó tilẹ̀ kú, àti ẹnikẹ́ni tó wà láàyè tí ó sì gbà á gbọ́ kì yóò kú mọ́ láéláé. Ẹni tí ó ti ọwọ́ Pọ́ọ̀lù àpọ́stélì rẹ̀ mímọ́ kọ́ wa pé kí a má bínú jẹ́ bí àwọn tí kò ní retí fún àwọn tí ó sùn nínú rẹ̀. Àwa fi ìrẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá, kí o jí wa dìde kúrò nínú ikú ẹ̀ṣẹ̀ sí ìyè òdodo. Nígbà tí àwa ó bá fi ayé sílẹ̀ lọ sí kí àwa kí ó lè sinmi nínú rẹ. Bí àwa ti ní ìrètí pé màmá wa Madam Stella Ibúdọlá Sótọ̀ní ń sinmi àti ní àjíǹde gbogbo ènìyàn ní ọjọ́ ìkẹyìn, kí a lè bá wa ní ẹni ìtẹ́wọ́gbà ní ojú rẹ, kí a sì lè rí ìbùkún náà gbà tí ọmọ rẹ olùfẹ́ jọjọ yóò sọ nígbà náà fún gbogbo àwọn tí ó fẹ́ ọ tí wọ́n sì bẹ̀rù rẹ wípé ẹ wá ẹ̀yin alábùkún fún ọmọ bàbá mi, ẹ gba ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ìpilẹ̀ṣẹ̀ ọjọ́ wa. Fi èyí fún wa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá aláàánú, nípasẹ̀ Jésù Kristi onílàjà àti olùdáǹdè wa. Máa lọ ìwọ ọmọlẹ́yìn Kristi, màmá wa Stella Ibúdọlá Sótọ̀mí, nínú ìrìn àjò rẹ kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí, ní orúkọ Ọlọ́run bàbá Olódùmarè ẹni tí ó dá ọ. Ẹ jẹ́ ká máa ṣe àmín. Ní orúkọ Jésù Kristi ẹni tí ó jìyà nítorí rẹ. Ní orúkọ Ẹ̀mí Mímọ́ ẹni tí ó fún ọ ní agbára. Ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́, àwọn áńgẹ́lì àti àwọn olórí áńgẹ́lì àti pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ ogun ọ̀run. Kí àlàáfíà Ọlọ́run máa jẹ́ tirẹ̀ látòní lọ, kí ibùgbé rẹ̀ sì jẹ́ bí ayọ̀ ńlá ní ọ̀run. Kí Ọlọ́run àlàáfíà ẹni tí ó mú olùṣọ́ àgùntàn, àní Jésù Kristi Olúwa wa tinú òkú jáde, kí ó jí ọ dìde kúrò nínú òkú pẹ̀lú àwọn àyànfẹ́ rẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ẹ jẹ́ ká ṣe àmì yẹn dáradára. Ẹ jẹ́ ká jùmọ̀ sí oore ọ̀fẹ́ o, kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ tí Ẹ̀mí Mímọ́ kí ó máa bá gbogbo agbé láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. You have fought a good fight. You have run the race. You have gotten the crown. By the grace of God, when the chief shepherd shall come, you will receive a crown that fadeth not away. Rest in perfect peace. Amen. Tọ́jú. Ẹ bọ́ kí n yóò. Bọ́dà, Sùnbọ̀. Sorry, má di. Lẹ́sẹ̀ tí wọ́n bẹ̀. Ibi tó ń dùn tẹ́lẹ̀. Ọyá máa bọ̀.
Thank you.